ẹ jẹ́ ń kí Alhaji Nojeem Oseni ọlọ́jọ́ ọbí ni o. Alhaji ni mo ń kí ńlẹ̀ àwọn ọmọ ló ní ń kí ọ Nojeem Oseni. Happy birthday to you Alhaji onítẹ̀. ọjọ́ méjì méje ọjọ́ méje méjì ìbí oṣù balẹ̀ ajá pé òjò òré bàjọ́ ọjọ́ jẹ́ ó yá o ilé Alhaji Oseni ni mo kúkú ń lọ. Alhaji ọ̀pá alájàre mi ń kí lọ́wọ́lọ́wọ́ Nojeem Oseni ń pẹ̀lẹ́ lẹ́yìn ọjọ́ bírè èyí kí ire gbogbo ó bá ọ máa gbé títí dọjọ́ ayé gbogbo. ọpẹ́ ńlá nìyí o. ọpẹ́ àdáàdá tán lọ́wọ́ orí tó rúgbà pẹ́rẹ́gì pé ó mọ̀ ọ́n ṣe kọ́ ohun ọlọ́run elédùmarè ọba ni. Alhaji Nojeem Oseni ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ pé ó rọ́dún tuntun ìyẹn tọ́pẹ́ ọjọ́ bí rẹ tún lè èyí January 3rd ọjọ́ bí ẹni abíire ọmọ ọkọ ni. àwọn ọmọ ọ̀rẹ́ lónìí ń kí ọ o. wọ́n ní báwa kí Alhaji Nojeem Oseni bàbá ní sẹ́ ó bí wọn ó rí wọn tọ́. Alhaji Oseni èso rẹ̀ oníyàn òkú mọ́ lójúmọ́ sàmì àṣẹ lẹ́yìn ọjọ́ bí rẹ̀ èyí kó o tún máa bẹ́gbẹ́ pé àlàáfíà rẹ̀ onídìí fìyàfìyà ayé òní ìjàlè kan pé wọ́n ní àrùn oníyọ̀ ọlẹ́gbẹ́ torí lológo ń jí kọ́kọ́ òní ṣe ọ́ kọ́kọ́ òní ṣẹ́mí rẹ̀ ìgbà ọdún kan ni o. àwọn ará àwọn ọ̀rẹ́ wọn ti dé bí gbogbo mọ̀lẹ́bí pátápátá pátá ni wọ́n ránṣẹ́ kíkí wọn sí ẹni retí ń ṣayẹyẹ ọjọ́ tí wọ́n bí àní January 3rd ni o. gbogbo ọjọ́ kẹta oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun lọ́jọ́ bí Alhaji Nojeem Oseni ó yá o nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. àwọn ọmọ ọ̀rẹ́ ti ní ń gbé ọ débẹ̀ ẹ̀tọ́ yanyanyan Iléṣà àníyọ ẹ̀yìn gọ́gọ́ lọ́mọ ògèdè ń gbé agbógungbòrò àdìgí kàkà lójú ogun. tẹnigbọ́ ọ̀la nìyí Osun rẹ̀ nìyí ọmọ lóbi fòrú ṣe. tẹnigbọ́ ọ̀la nìyí Osun rẹ̀ nìyí ọmọ lóbi mẹ́rìndínlógún. Ijesha abẹ ní ọmọ lóbi ìtọ́pọ̀ ni mò ń kúkú ń kí lọ́wọ́lọ́wọ́. ọmọ lóbi ìkan ọ̀wọ̀wọ̀ ti wọ̀ ọmọ lóbi kan ọ̀wọ́wọ́ ti wọ́. èyí tó fẹ́ tẹni àwọ̀ sẹ́rù ẹni èyí tí ó fẹ́ tẹni àwọ̀ sínú igbó ọmọ ẹranko aróhùn jẹ. ìran Ijesha orídìí ìṣáná ilé lẹ́rú ọ̀wá tí múná roko ọmọ Odùwà panọ̀dà ọmọ wa olúyẹ̀yẹ ọmọ ògùn ọwájà ká obìnrin gbẹdúgbẹdú ọwájà ká obìnrin yẹgbà. Osun rẹ̀ ní ọmọ lóbi ìṣẹ̀fà Osun rẹ̀ ní ọmọ lóbi ṣèje Osun rẹ̀ ní ọmọ lóbi ṣẹ̀rìndínlógún. òkèké èkéké o bàbá yín lónìí ìgbàjọ èyíkéyìí tó rí lọ́jà ọ̀rà wálé wá fún mi. Ìjẹ̀ṣà kékèké bí ẹni kìlà dì lọ́wọ́ mo mọ bí mo ṣe lè kí ọmọ Ìjẹ̀ṣà tí wọ́n fún ni lóbi ìtógbó. mo mọ bí mo ṣe lè kí ọmọ ẹ̀rọ ọwá tí wọ́n fi kóńdó dán ni lẹ́nu. àní mo mọ bí mo lè ṣe kí Alhaji Nojeem Oseni ìta fún mi lówó tó tówó ọlọ́jọ́ bí ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. Alhaji ọkọ alájà oníṣìṣe Ìjẹ̀ṣà dúdú lẹ̀ gbọ́ pupa làbúrò dúdú ni mo kọ́kọ́ fọmọ fún ìgbà tí inú bí dúdú tó nà ọmọ tí mo bí mo yá àgbà ọmọ tí mo bí lọ́wọ́ dúdú mo yá pupa. ìran Ìjẹ̀ṣà nísìnyí tó olóto òló ẹrú bàbá wọn nísìn pẹ́pẹ́yẹ ọmọ olókùn adó ọmọ lódò dẹ ọmọ wa ṣe bẹ́yìn ṣàlọ́gbò òkun lẹ́rìí ogunra lu iye kan ògèdè ń gbé agbógungbòrò àdìgí kàkà lójú ogun. bẹ́ẹ̀yàn bá fẹ́ ṣe Ìjẹ̀ṣà lóore ẹ má ṣe fún ọlọ́kà ẹ fún wọn níyàn torí ọmọ wa ò ní jẹ ẹ̀kọ́ yángàn o. wọ́n rán mi nìyí o. àwọn ọmọ ọlọ́jọ́ bí ó ní rẹ́fẹ̀mí níṣẹ́ wọ́n ní kí n máa kí dáàdì wọn wípé àjẹ́ wọn mọ títí dọjọ́ alẹ́ porogodo. wọ́n ní ìpolongo èyí fáyé wípé gbogbo January 3rd lọ́dọọdún lọ́jọ́ bí Alhaji Nojeem Oseni ọmọ kan ní í ṣe. happy birthday to you o. aṣọdúnmọ́dún aṣoṣùmọ̀ṣù àṣeyí ṣàmọ́dún àṣeyí ṣe púpọ̀ nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra o. ẹ wò ó bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin wì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni
Ìjẹ̀bú waterside lè ní kúkú ti wá ọmọ Ìwòpin Àjídágọ́rẹ́ mi